mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájábalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ebi ojú tẹ fún wọn wá ojú náà ní fọ́ etí tẹ fún gbọ́ wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí òun náà la ṣe bẹ́ẹ̀ tá a ṣe àmúwá rẹ̀ fún yín orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ṣáájú ẹgbẹ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún àsìkò yìí náà. bí Ṣàngó bá ń pa àràbà tó ń fa ìrókòyà ẹ wò ó bíi ti igi ńlá tàwákọ́ o gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló fún Ganduje lésìn lórí ọ̀rọ̀ tó sọ pé láìpẹ́ APC yóò gba gbogbo ilẹ̀ kílẹ̀. àwọn ọ̀jẹ̀lú olóṣèlú mọ irú ilé ìjọsìn tí wọ́n máa ń lọ torí pé òótọ́ ọ̀rọ̀ a máa korò lára wọn bíṣọ̀bù kan l'Àbújá ló fi ìròyìn náà léde bẹ́ẹ̀. kò dín ní ènìyàn 22 torí ti ṣe bẹ́ẹ̀ kó yọ nínú ewu ọkọ̀ tó wáyé lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn lánàá òde yìí. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ ọ̀dọ́kùnrin tó ṣe bẹ́ẹ̀ tó ṣekú pa ìyá tó bí lọ́mọ láti fi arábìnrin náà ṣe oògùn owó ní ìpínlẹ̀ náà. ìkọlù àwọn ọmọ ogun Biafra tó wáyé ní ìpínlẹ̀ Anambra ti ṣe bẹ́ẹ̀ rán ènìyàn 5 sọ́run ọ̀sán gangan ní ìpínlẹ̀ ọ̀hún. ọwọ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn afurasí ọ̀daràn agbébọn 5 kan ní ìpínlẹ̀ Plateau. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. bí Ṣàngó bá ń ṣe bẹ́ẹ̀ tó ń pa àràbà tó tún fa ìrókòyà ẹ wò ó bíi ti igi ńlá tàwákọ́ rárá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló fún ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà èyún Abdullahi Umaru Ganduje òun ló ṣe bẹ́ẹ̀ tó fún lésì lórí ọ̀rọ̀ tó sọ wípé láìpẹ́ yìí ẹgbẹ́ òṣèlú APC yóò gba gbogbo ilẹ̀ kílẹ̀. ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún sẹ́nitọ́ Adémọ́lá Adélékè òun ló fi ìròyìn náà léde lásìkò tó fèsì ọ̀rọ̀ padà sí ọ̀rọ̀ tẹ́ni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè Nàìjíríà Abdullahi Ganduje èyí tó sọ lẹ́yìn tí ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo tó jáwé olúborí láti inú ẹgbẹ́ òṣèlú APC ìyún Lucky Ayédàtiwa ẹ̀yìn ìgbà náà ó ní Ganduje wá fi òun léde wípé lẹ́yìn táwọn ti jáwé olúborí ní ìpínlẹ̀ Edo àti ìpínlẹ̀ Ondo báyìí ìgbésẹ̀ tó kàn òun náà ní káwọn tún jáwé olúborí ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí ló wá fà á tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé ìyún Ọláwálé Rasheed ló wá fi ìròyìn náà léde padà pé ọ̀rọ̀kọ́rọ̀ òun náà ni Abdullahi Ganduje olóńsọ lẹ́nu yìí pẹ̀lú pé ń fi ọwọ́ bẹ́ẹ̀ wá sọ̀yà wípé àwọn yóò tún gba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní nígbà tó ti mọ̀ wípé kò sí ìjọba àwa ara wa bí kì í ṣe ìjọba àwa nìkan láládàáṣe rẹ̀ tó sì já sí wípé ọ̀nà èrú náà ń gbà tó fi ń jáwé olúborí nínú àwọn ìdìbò tó ti ń wáyé sẹ́yìn ó wà ní ẹ wá wò dáadáa o bí Ṣàngó yín bá wá ń ṣe bẹ́ẹ̀ fa àràbà tó tún fa ìrókòyà ẹ má lọ wá ẹ sì má lọ bẹ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun torí wípé àwa tá a jẹ́ ẹgbẹ́ òṣèlú PDP àmọ́ tá à ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ làwọn aráàlú ó ní wọ́n gba tiwa fún ìdí èyí ọ̀rọ̀kọ́rọ̀ ni Abdullahi Ganduje ń sọ torí wípé ọ̀rọ̀ tó lè dá wàhálà sílẹ̀ àti làásìgbò ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire ó ní ọ̀rọ̀ tó sọ ọ̀hún nígbà tó ń tẹ̀síwájú ó ní níṣe ni ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jáde láti ìpínlẹ̀ Ọ̀ṣun kó ṣe ìkìlọ̀ fún Abdullahi Ganduje lórí àwọn ọ̀rọ̀ tí ń sọ jáde torí pọ̀rọ̀ tó lè dá wàhálà sílẹ̀ ni tí ìjọba àwarawa kò sì ní ìlọsíwájú ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló ṣe bẹ́ẹ̀ tó fún Abdullahi Ganduje lésì ọ̀rọ̀ ọ̀hún. àwọn ọ̀jẹ̀lú olóṣèlú mọ irú ilé ìjọsìn tí wọ́n máa ń lọ torí pé òótọ́ ọ̀rọ̀ a máa ṣe bẹ́ẹ̀ korò ní ara wọn àgbà bíṣọ̀bù kan ní Àbújá òun ló fi ìròyìn náà léde. ẹni tó jẹ́ bíṣọ̀bù àgbàjù ní ìlú Àbújá tí ṣolúlu ilẹ̀ yìí ìyún Kàdínà John Oníyẹ̀kan ó ní ó fi ìròyìn náà léde lánàá òde yìí lásìkò tí wọ́n ń ṣe ìsìn kan
ní ilé ìjọsìn ní olúlu Àbújá lásìkò tó ń ṣe àlàyé ọ̀rọ̀ náà òun ló sọ dímọ̀ wípé àwọn ọ̀jẹ̀lúnú olóṣèlú tó já sí wípé ojú kòkòrò àti ìwà àjẹbánu olóńbẹ nínú ìwà wọn wọ́n mọ àwọn ilé ìjọsìn tí wọ́n máa ń lọ torí wípé òótọ́ ọ̀rọ̀ tí àwọn bá ń sọ ní orí pẹpẹ a máa ta wọn lára a sì máa korò bí jogbo ní ara wọn fún ìdí èyí wọ́n ti yan ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn nípọ̀sìn tó sì já sí wípé ilé ìjọsìn tó já sí wípé ọ̀rọ̀ irọ́ àti ọ̀rọ̀ ẹ̀tàn òun ni wọ́n máa ń sọ fún wọn òun náà ni àwọn olóṣèlú ọ̀jẹ̀lú náà òun ni wọ́n máa ń mú orílẹ̀ bíṣọ́ọ̀bù Jọ́ọ̀nù ó tẹ̀síwájú wípé pẹ̀lú bí nǹkan ṣe rí yìí òun gba àwọn tó jẹ́ ajínrere àti àwọn wòlíì ní ìmọ̀ràn wípé ẹ jẹ́ ká mọ̀ sọ òtítọ́ àti òdodo lóòótọ́ àti lódodo ìntí inú gbogbo wa máa ń dùn fún òun náà ní kí ilé ìjọsìn wa kó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ní ṣùgbọ́n kò sí ìgbàlà nínú ilé ìjọsìn tó kún fọ́fọ́ tó wá jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ ọ̀nà èrú ni àti pé tẹ́mọ̀ sọ fáwọn èèyàn ní tí ò bá òfin ti Ọlọ́run ọba mu ni wọ́n ní fún ìdí èyí wọ́n dán gbogbo àwọn tán jẹ́ olùpèpè àti àwọn tí wọ́n jẹ́ oníwàásù lágbàáyé wípé ẹja mọ́ sọ òtítọ́ ọ̀rọ̀ ká sì mọ́ kanjú abẹ́ǹkó fún àwọn olóṣèlú yìí oní olóṣèlú tẹ́ bá ti rí tí ó ń wá sí ilé ìjọsìn kan ní léraléra dájúdájú wípé yìí tí wọ́n bá sọ níbẹ̀ ó ní kì í ṣe òtítọ́ ọ̀rọ̀ ó ní ṣùgbọ́n àwọn máa ń bá wọn sọ òtítọ́ ọ̀rọ̀ tó sì já sí wípé lẹ́yìn táwọn bá sọ tán báyìí ẹ kò ní gbúrò irú olóṣèlú bẹ́ẹ̀ mọ́ ó ní kí wá ní àǹfààní ilé ìjọsìn tí kò ní lè sọ òkodoro ọ̀rọ̀ fáwọn tí wọ́n wu ìwà ìbàjẹ́ àìsí wàá lè sọ òkodoro ọ̀rọ̀ yìí òun náà ló sì mú kí ìwà ìbàjẹ́ àti ìwà ìburúkú pẹ̀lú àjẹbánu kó tún máa gbilẹ̀ sí i láwùjọ àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ àgbà bíṣọ̀bù kan ní Àbújá Cardinal John Oníyẹ̀kan olófin ìròyìn náà ló fi léde síta. Kò dín ní ènìyàn 22 torí ti ṣe bẹ́ẹ̀ kó yọ nínú ewu ọkọ̀ tó wáyé lójú òpópónà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn lánàá òde yìí gẹ́gẹ́ bí àlàyé tẹ́ni tó jẹ́ ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìgòkègbodò ọkọ̀ ìpínlẹ̀ Ògùn ìyún Ògùn State Traffic Compliance and Enforcement Agency tí orúkọ tiẹ̀ ń jẹ́ Sẹ́ni Ògúnyẹmí nínú àlàyé tó ṣe fún ikọ̀ oníròyìn ó sọ dímọ̀ wípé ọkọ̀ tirẹ́là ńlá kan èyí tí ó pe orúkọ rẹ̀ ní Scania truck ètò ni ó kó àwọn irin àkọ́tì tá a mọ̀ sí irin àwọn aṣàlù ó ṣe bẹ́ẹ̀ sá eré àsápajúdé nínú ètò ti fi ìjánu rẹ̀ tó ti sọnù tó ti ṣe bẹ́ẹ̀ dànù ní ojú òpópónà nígbà tí èyí ṣẹlẹ̀ tán ó ní ẹni tó tún wa ọkọ̀ tirẹ́là ńlá kan tí ó pè ní Sino truck ó ní òun kó àwọn òkúta ìṣe ọ̀nà àti ìkọ́lé tá a mọ̀ sí granite lásìkò tí òun náà tí kò fi ọkàn sí wíwa ọkọ̀ tí ń wà yìí òun náà ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ọkọ̀ ńlá tó ti dànù sójú òpópónà nínú ètò jásí wípé òun náà tún wó lulẹ̀ tán sì wó lu àwọn ọkọ̀ oríṣiríṣi nínú ètò jásí wípé ènìyàn tó jẹ́ ọ̀dọ́kùnrin 20 òní wọ́n wà nínú ìṣẹ̀lẹ̀ náà nígbà tá a rí obìnrin tán jẹ́ 12 òní ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Elédùmarè níṣe ni kò sẹ́ni tó fi ara pa lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ bó tilẹ̀ ṣe wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọn ló lágbára púpọ̀ tó sì fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú òpópónà náà ó ní ṣùgbọ́n ìpè tí àwọn gbọ́ làwọn ti tètè ta mọ́ra táwọn sì wá dóòlà ẹ̀mí ènìyàn tí kò dín ní 22 tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó ọ̀hún ó wá rọ gbogbo àwọn awakọ̀ ojú pópó pàápàá jùlọ àwọn tí wọ́n wa ọkọ̀ ńláńlá tirẹ́là wípé kí wọ́n máa fi sùúrù kán sì máa mọ ohun tí wọ́n ń ṣe lásìkò tí wọ́n bá ti wà ní ojú òpópónà bí kì bá ṣe oore ọ̀fẹ́ Elédùmarè tí àwọn ènìyàn yìí tí wọ́n rí gbà ní ó kéré tán nǹkan burúkú ni kò bá ti ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé kò sí ẹ̀mí tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó fi ara pa látàrí ìjàmbá ọ̀hún. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ ọ̀dọ́kùnrin tó ṣe bẹ́ẹ̀ pa ìyá rẹ̀ látàrí kó fẹ́ fi ṣe ètùtù ọrọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ní agbègbè tí wọ́n pè ní Èkó ní ìjọba ìbílẹ̀ Etí Òpè East ní ìpínlẹ̀ Delta
ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé gẹ́gẹ́ bí àlàyé táwọn tí ọ̀rọ̀ náà tó ṣojú wọn tí wọ́n sọ èyí tí ó pe orúkọ rẹ̀ ní Ovo ó ṣe ní àlàyé wípé arákùnrin tí ó ṣekú pa ìyá tó bí lọ́mọ yìí òun ló ṣẹ̀ṣẹ̀ dé láti orílẹ̀-èdè Ghana tó sì já sí wípé lẹ́yìn tó ti orílẹ̀-èdè ọ̀hún dé ló pe ìyá rẹ̀ pé kó sin òun lọ sí agbègbè nínú ìlú ọ̀hún. Wọ́n ní lẹ́yìn tí ó sin ìyá náà lọ tí ìyá náà tẹ̀lé lọ ni ó ṣe bẹ́ẹ̀ sọ ẹsẹ̀ sẹ́yìn tó sì mú ọ̀bẹ dágà tó fi gún ìyá rẹ̀ ní ọrùn. Ariwo oró èyí tí ìyá náà tó pa òun ló mú kí àwọn tá wà ní agbègbè náà kí wọ́n tètè jáde sí pé èmi ló ń ṣẹlẹ̀ ẹ̀yin wo lẹ wà ń bẹ̀ òun kó tó wá di wípé wọ́n rí i pé ọmọ burúkú náà òun ló ṣe bẹ́ẹ̀ tó gún ìyá rẹ̀ ní ọ̀bẹ ní ọrùn kó tó di pé yóò sá lọ làwọn náà ti mú ọ̀bẹ ọ̀hún tán ti fi gún ní ẹsẹ̀ yákayàka kó má bàa láǹfààní láti lè sá eré ju ibi tí ọwọ́ yóò ti bà á lọ kó wá tó di wípé ọwọ́ bá náà ni wọ́n fà lé àwọn agbófinró lọ́wọ́. Nígbà tí wọ́n fi páńpẹ́ òfin mú tán níṣe ni wọ́n sọ dímọ̀ pé ó ṣe ní àlàyé pé orílẹ̀-èdè Ghana tóun ti dé òun ni wọ́n ti pa òun láṣẹ ni wọ́n ti pa òun ní àṣẹ wípé kí òun wu irú ìwà tóun wù sí ìyá òun yìí kò sọ jù báyìí lọ táwọn agbófinró fi gbé lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìtọ́jú ọgbẹ́ tí ń bẹ ní ẹsẹ̀ rẹ̀ kó wá tó di wípé wọ́n fi páńpẹ́ òfin mú tó sì ti wà ní àkólò àwọn agbófinró báyìí nínú ìtàn sọdímọ̀ pé ìgbìyànjú láti fi ìyá náà ṣe ètùtù ọ̀rọ̀ òun ló ṣe kọ́wọ́ rẹ̀ ọwọ́ pálábá rẹ̀ kó tó ṣẹ́gi. Ìkọlù àwọn ọmọ ogun Biafra tó wáyé ní ìpínlẹ̀ Anambra ló ti ṣe bẹ́ẹ̀ rán ènìyàn 5 sọ́run àpàpàǹdodo báyìí táwọn agbófinró sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ènìyàn náà. Tẹ́ ẹ bá gbàgbé lánàá òde yìí òun la mú ìròyìn náà wá fún wa wípé ikọ̀ Biafra ni wọ́n ṣe ìkọlù sí àwọn agbègbè méjì kan ní ìpínlẹ̀ Anambra nínú ìtàn tí ní wọn kò bọ̀wọ̀ fún òfin kónílé ó gbélé èyí tí wọ́n máa ń ṣe ní gbogbo ọjọ́ ajé Monday èyí tí wọ́n sọ dímọ̀ pé ìkọlù àkọ́kọ́ òun ló wáyé ní agbègbè Àbátètè ní ìjọba ìbílẹ̀ Ìdẹ́mìlì North nínú èyí tí wọ́n ti ṣekú pa agbófinró 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì sùn nínú àgbàrá ẹ̀jẹ̀ tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ dáná sun iléeṣẹ́ àwọn agbófinró àti ọkọ̀ wọn tó wà ní ìta gbangba nínú ètí fídíò náà tó ń jà rìnrìn kiri orí ayélujára. Lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sáwọn ènìyàn yìí tán òun ni wọ́n tún tẹ ọkọ̀ wọn létí tí wọ́n tún lọ sí agbègbè tí wọ́n pè ní Òpó ní ìjọba ìbílẹ̀ Dunukovia ní ìpínlẹ̀ Anambra ìbákan náà nílò ìtàn ti ṣekú pa agbófinró kan àti ọlọ́kadà tó ń lọ jẹ́jẹ́ rẹ̀. Àmọ́ ṣá níṣe ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Tochukwu Nkega ni wọ́n ti fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé àwọn yóò ṣe àwárí àwọn ènìyàn táwọn wu àbúrúkú yìí táwọn yóò sì fi ojú wọn winá òfin láìpẹ́ yìí. Ọwọ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn afurasí ọ̀daràn agbébọn 5 kan ní ìpínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí Operation Safe Haven tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn ọ̀daràn 5 ní ìjọba ìbílẹ̀ Jos South ní ìpínlẹ̀ Plateau. Nínú àlàyé tí àwọn ènìyàn náà tí wọ́n ṣe ìyún àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n sọ dímọ̀ wípé ní nǹkan bíi dédé agogo 8:30 alẹ́ ọjọ́ 17 nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò àwọn ọkọ̀ tí ń lọ tí ń bọ̀ ó ní wọ́n fi páńpẹ́ òfin mú Stephen Maisaje Giyang tó jẹ́ ẹni ọdún 52 lẹ́ni tí wọ́n ní nígbà tí wọ́n tú àpò ìléwọ́ rẹ̀ ni wọ́n bá ìbọn AK-47 àti ọta ìbọn pẹ̀lú ọ̀bẹ àti àwọn ohun olóró míì nínú àpò ìléwọ́ rẹ̀ tí wọ́n sì sọ di mímọ̀ wípé ní agbègbè Kwana Fúlàní ó ní ọwọ́ ti bá a tó sì jẹ́wọ́ wípé níṣe ni òun gbé àwọn ohun ìjà olóró náà lọ sí agbègbè tó pè ní Farinlamba ní ìjọba ìbílẹ̀ Jos South bákan náà. Nígbà tí wọ́n ṣe èyí tán kò pẹ́ sí wákàtí bíi mélòó kan ó ní ọwọ́ tẹ arákùnrin tí wọ́n pe orúkọ tiẹ̀ náà ní Benjamin Mwanta ẹni ọdún 36, Bitrus David ẹni ọdún 38, Joseph Davo ẹni ọdún 37 àti Christopher Jah ẹni ọdún 36 nílé ìtàn sọdúnmọ́ pé wọ́n jẹ́ agbébọn àti ajínigbé tọ́wọ́ páńpẹ́ tó sì ti bà wọ́n báyìí ní ẹni tí wọ́n bá oríṣiríṣi ohun ìjà olóró bíi ìbọn AK-47 ọta ìbọn àkàìkàìmọye àti oríṣiríṣi àwọn ohun ìjà olóró míì tó fi mẹ́ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo ẹ̀ ni wọ́n sọ wípé àti ohun ìjà olóró àtàwọn ènìyàn yìí wọ́n ti wà ní àtìmọ́lé àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà tó fi páńpẹ́ òfin mú wọn.
ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tátù padà máa fún yín ní ìròyìn míì ẹ má jẹ́ àgbàgbé wípé ìdàrúdàpọ̀ àti wàhálà ó ń bẹ̀rẹ̀ láti bí èdè àìyedè ẹ jẹ́ ká gbọ́ra wáyé láwùjọ wa kó lè ní ìdàgbàsókè tó láàmìlaka títí dìgbà náà ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí orúkọ mi ò ní yí padà lẹ́ẹ̀kan sí àyànfẹ́ Elédùmarè yìí náà ni ó dàbọ̀.